Ayọ̀, how are you? Mọ́mí ẹ kọ́. Ó ní kó bá mi gbé ẹ mo pẹ́ mo jáde. Daddy, who's calling? I know that I say something. Why not? Daddy, Rárá mo lọ gbàṣọ ni lọ́dọ̀ télọ̀ ni. Pẹ̀lẹ́ ń ṣe àwọn báyọ̀. Daddy mi náà ń pè mí pé kí wọ́n sáré wá ọlọ́run ṣàṣọyẹ́ sí. Daddy ẹni kò wá bá wọn ṣàṣọyẹ́. O rò pé púpọ̀ mo ṣe mọ̀ ló ṣe bá mi jẹ.